àìgbọ́n wọ́n mọ̀ pé plate number tuntun ni plate number ìmọ̀ yẹ̀ṣẹ̀ gbá ni ọlọ́pàá yẹn kan tẹ́ ń béèrè fún tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀ ẹ̀ ń béèrè fún ìwé mọ́tò mi ṣé ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ gba plate number tuntun ṣé kò ní níwèé mọ́tò ni ká tó sọ wọ́n ti sọ fábúrò mi kó sọ kalẹ̀ nínú mọ́tò go down mo ní ọ̀dà olóyè Sunday Igboho ló bẹ̀ mí níṣẹ́ lọ́lọ́pàá yẹn wá ń sọ wípé kí ló kàn mí ibi tójú tèmi dúdú dé ni mo ń sọ pé olóyè Sunday Igboho ló bẹ̀ mí níṣẹ́ mo wá ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ pé wọ́n èèyàn kan bẹ̀ mí iṣẹ́ mo ń lọ jẹ́jẹ́ tèmi kò kàn sáyìn náà ṣe bẹ́ẹ̀ ṣe iṣẹ́ tó máa ṣàánú wa ni ẹ̀yin ọlọ́pàá Ìbàrà police station ẹ̀yin ọlọ́pàá Ìbàrà police station ẹ̀yin ọlọ́pàá Ìbàrà police station mo fẹ́ pe DPO Ìbàrà police station mi ò mọ̀ bóyá ẹ̀yin lè rán àwọn guys yẹn níṣẹ́ síta pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń jẹ́ yẹn mi ò dẹ̀ wá mọ̀ bóyá títí inú wọn ni wọ́n ń ṣe àmọ́ nǹkan tí wọ́n ṣe láàárọ̀ yìí kódà kì í ṣe nǹkan tó yẹ kó ṣe nǹkan tó bá ojú mu rárá mo ń bọ̀ a ní issue pẹ̀lú UBA bank transaction ò lọ mo wá ń wá bọ́ UBA bank káàkiri UBA ni mo wá dé side ibi tí mo ti pàdé iwájú Ìbàrà police station wọ́n dẹ̀ ní kí n dúró mo dúró síwájú ẹnìyẹn ó ní kí n dúró ni mo wá dúró ó wá tún ní kí n lọ park báwo la ṣe fẹ́ pààkì òwò àwájú wa tí n bá tún ní kí n sún sẹ́yìn náà mọ́tò wà lẹ́yìn mi ṣé kí n gbá onímọ́tò ní dẹ́n ẹ kúrò níwájú mi kẹ̀kẹ́ kí n lọ pààkì síwájú tó bá yẹ pé yẹn ni ẹnìkan wá bí wọ́n sẹ́gbẹ̀ẹ́ where is your driving license mo ní ó sì di june kí original copy tó jáde ó wà ní màrí mọ́tò yẹn náà ni. mo ní òun ní driving license mi ní temporary tí àwọn road safety ṣiṣẹ́ fún mi mo ẹ̀ṣẹ̀ gba plate number mi tuntun mo ẹ̀ṣẹ̀ gbá ni kódà àwọn road safety gan tó bá pàdé wa lójú ọ̀nà wọ́n máa ń foyè fún mi nígbà tí mi tiẹ̀ tí gba plate number ìgbà tí mo tún gba plate number tí mo sì ṣe plate number igan wọ́n mọ̀ pé plate number tuntun ni plate number ìmọ̀ yẹ̀ṣẹ̀ gbá ni ọlọ́pàá yẹn kan tẹ́ ń béèrè fún tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀ ẹ̀ ń béèrè fún ìwé mọ́tò mi ṣé ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ gba plate number tuntun ṣé kò ní níwèé mọ́tò ni ká tó sọ wọ́n ti sọ fábúrò mi kó sọ kalẹ̀ nínú mọ́tò go down mo ní ọ̀dà olóyè Sunday Igboho ló bẹ̀ mí níṣẹ́ lọ́lọ́pàá yẹn wá ń sọ wípé kí ló kàn mí ibi tójú tèmi dúdú dé ni mo ń sọ pé olóyè Sunday Igboho ló bẹ̀ mí níṣẹ́ mo wá ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ pé wọ́n èèyàn kan bẹ̀ mí iṣẹ́ mo ń lọ jẹ́jẹ́ tèmi kò kàn sáyìn náà ṣe bẹ́ẹ̀ ṣe checking point ni tẹ́ ẹ bá fẹ́ ṣẹ́kì mọ́tò mi ẹ ṣẹ́kì ẹ sọ̀rọ̀ nípa checking mọ́tò gan ẹ sọ̀rọ̀ nípa anything ẹ ń lé ọmọ tó wà ní mọ́tò mi kó bọ́lẹ̀ fún kíni ẹ̀yin kọ́ lè ra mọ́tò fún mi náà tẹ́yà bá sọ pé okay mo ní mọ́tò ẹ fẹ́ wo nǹkan nínú mọ́tò yẹn bí akéèyàn má bàa gbé nǹkan tí ò dá síbẹ̀ ẹ ní ráìtì yẹn ẹ ń béèrè fún driving license tí mo ní ẹ tí sọ̀rọ̀ tán ẹ dẹ̀ ti ń lé ogun àwọn ọmọ mi bọ́ sílẹ̀ àwọn yẹn wá rò pé báwo làwọn ṣe máa bọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ páàkì ẹ jẹ́ kí n páàkì so lọ́rọ̀ kan ṣá àwọn ọlọ́pàá Ìbàrà police station ti yọ plate number tuntun tí mo yẹ̀ṣẹ̀ ṣe o pẹ̀lú ìwé ẹ̀ in case tó bá ní anything tó fẹ́ fi pa irọ́ lọ́jọ́ iwájú mi ò ní lọ́bẹ̀ lọ gbà o tó bá wù wọ́n kán filẹ̀ tó bá wù wọ́n kán má filẹ̀ àwọn ló mọ ìdí tí wọ́n fi di pé àwọn ní right láti yọ plate number yẹn torí mọ́tò yìí kò ṣe kó gbáyàn kò commit any crime mo ń lọ jẹ́jẹ́ tèmi mo ń wá báǹkì tí mo ti máa gbowó ni nígbà tí èèyàn bá ní problem ó tiẹ̀ ti rẹ̀ mí èèyàn ní issue pẹ̀lú báǹkì ó tún wá ní issue ẹ̀yin ọlọ́pàá ẹ̀ ń pààyàn díẹ̀díẹ̀ nìyẹn náà ẹ̀ ń pààyàn díẹ̀díẹ̀ so báwọn èèyàn ṣe complain pé ẹ̀yin ọlọ́pàá mi ì bá wọn pariwo mo ṣe fídíò wọn ò mọ̀ pé mo ṣe fídíò but màá kọ́ ju fídíò yìí ná in case tí DPO station yẹn mo mọ̀ pé Ìbàrà police station torí pé mo mọ̀ pé wọn ò lè níwà ìbàjẹ́ lọ́wọ́ in case tó bá pe àwọn boys wọn pé báwo náà ṣe hùwà báyìí tó máa fẹ́ deny pé rọ́ ni màá wá mú fídíò tá a ṣe nígbà tí wọ́n fẹ́ dá mi dúró síta jẹ́jẹ́ mi ni mò ń lọ o mi ì commit any crime o mi ì bá wọn jà o àwọn apàdé àwọn ọlọ́pàá ẹ̀ mọ iye lójú ọ̀nà wọ́n ń kí mi kọjá ni o mi ì ní problem pẹ̀lú ọlọ́pàá kankan o torí àwọn ọlọ́pàá yẹn ṣèyàn bẹ́ẹ̀ sí mi wọ́n ṣèyàn burúkú bẹ́ẹ̀ sí mi àwọn tó wà ní Ìbàrà police station yẹn lọ́mọ nǹkan táwọn lọ́mọ nǹkan tó bá tiẹ̀ tẹ́ bá ti wá gbọ́ bí any information bí àwọn sọ pé tí mọ́tò kan báyìí bàbá ti kọjá nǹkan báyìí sáàṣì lẹ́yìn ọlọ́pàá wà fún ẹ sáàṣì inú mọ́tò yẹn tó bá ní nǹkan tí ò dáa tó bá wà ń bẹ̀ ẹ̀yin gan òsì kí ìlú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn Ìbàrà police station ẹ̀ ń gbá etí ọlọ́kadà ni náà ẹ̀ ń gbá etí ọlọ́kadà ẹ̀ ń embarrass àwọn èèyàn torí kí ni ṣé téèyàn bá ti wá gbàbẹ̀ ẹ̀ ń ṣe ogun ni lóògùn ṣe gọ́vnọ̀ Dàpọ̀ Abíọ́dún bàbá mi dáadáa mo fẹ́ kẹ́ wu ọ̀rọ̀ yìí mi ì tí ì sọ fún olóyè Sunday Igboho àmọ́ màá sọ fún wọn nísìnyí náà mo fẹ́ kẹ́ wu ọ̀rọ̀ yìí báwọn ọlọ́pàá yín ṣe ń ṣe lóògùn ṣe kì í ṣe gbogbo wọn o but bí àwọn ọlọ́pàá Ìbàrà police station ṣe ń ṣe yẹn téèyàn ò bá ṣọ́ra gan ó máa ní hypertension tó bá fẹ́ débẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ mi ò sọ ilé láti yè gẹ́sì Nigeria police mi kì í ṣọmọ Nigeria ọmọ Yorùbá nation ni mi o ó yàtọ̀ síra wọn o àmọ́ plate number mi tí wọ́n gbà nǹkan kan ò gbọ́dọ̀ ṣe é o kò gbọ́dọ̀ sọnù o tó bá sọnù màá pẹjọ́ lórí ẹ̀ torí àwọn ọmọ kọ́ má lọ di pé àwọn amrọ̀bà ló máa rí e kọ́ má lọ lò ó ẹ má fi plate number mi against mi o
jẹ́jẹ́ mi ni mò ń lọ ẹ yọ plate number nínú mọ́tò mi ni o plate number àti ìwé inú ẹ̀ odidi ló sì wà bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ kó fún mi ni o àwọn road safety interchange ni wọ́n bá mi ṣe plate number yìí o so in case màá pe àwọn náà sì máa jẹ́ kó yé wọn bọ́rọ̀ ṣe jẹ́ because mi ìmọ̀ nǹkan tó concern ọlọ́pàá pẹ̀lú ọ̀rọ̀ plate number ìwé mọ́tò ọ̀yìn ni you are not a FIO you are not a road safety you are a policeman you are a police to search you are a police to search you are not police for driving license you are not a police for ẹni tí o bá mọ ẹ̀tọ́ ẹ̀ ní o gbogbo àwọn nǹkan tó yẹ kí n ní mo ní o road safety méjì ò dẹ̀ kí n béèrè lọ́wọ́ mi torí inú Ògùn state yẹn náà ni mo ti ṣe plate number yẹn so ẹ̀yin ọlọ́pàá Ìbàrà police station tó bá ní nǹkan tẹ́ ẹ torí ẹ̀ yọ plate number mi ẹ bá mi dá padà ẹ má lò ó against mi o ẹ má lọ fẹ́ni tó máa lọ fi dáràn o jẹ́jẹ́ mi ni mò ń lọ fún ara yín lẹ yọ plate number nínú mọ́tò mi o so mo ní kí n ṣe léèkí gbogbo ayé kọ́kọ́ bá mi ṣí àyè káàkiri níná ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ̀yìn ó ń daṣọ ẹ tó yọ plate number nínú mọ́tò mi ò ní fi lọ́rùn lẹ̀ tó bá lò ó against mi o tẹ́yìn ọlọ́pàá bá invite mi lọ́la pé we saw your plate number in so place máa yọjú ẹ̀ ní tìmí mọ́lẹ̀ o torí mi ò ní gbà o mi ń ṣe ní tẹ́ máa ráìdì ní Nàìjíríà mi ń ṣẹran yín o kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n ní ọmọ kan jáde pé ó ń bú bàbá wa Bánjí Akíntóyè àti bí ọ̀nà olóyè Sunday ìwò program yẹn náà ó náà ń bú olóyè Sunday Ìgbòho àbí mo ní alákọ̀ọ́kọ́ ṣé ọmọ tí ayé ń gbọ́ ni wọ́n ní àwọn kankan náà lókù tó ń gbọ́ pé mo ní bíbú tó bú bàbá wa Bánjí Akíntóyè yẹn opportunity láti ní followers ni kò sí nǹkan kan míì kì í ṣe ìjàlẹ̀ Yorùbá ló jẹ wọ́n lógún tó yẹn ọmọlọ́mọ kan wá nǹkan tó máa fi nǹkan tí mo fi jọ́ọ̀jì mọ́mì tó sọ̀rọ̀ yẹn fún mi nìyẹn pé ọmọ kan jáde lẹ́nu jẹ́ láyé bí àná àbíjẹta kó bú bàbá Bánjí Akíntóyè ó bó olóyè Sunday Ìgbòho pé kíní kan lórí ọ̀rọ̀ Yorùbá nation struggle àbí nǹkan ẹ̀kọ́ ọmọ kan tó ṣẹlẹ̀ ni pé tí ọ̀rọ̀ yìí bá ká mi lára àti bíbúyàn kan ní the next ẹni tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bá ká lára bíbúyàn kan ní the next solution bàbá ẹnìkan ni bàbá wa Bánjí Akíntóyè bàbá ẹnìkan ni olóyè Sunday Ìgbòho tẹ́ bá tiẹ̀ tí wá ní ká wò dáadáa ẹ jẹ́ ká wọnú àwọn tí àwọn òbí wọn jẹ́ èèyàn pàtàkì ní ilẹ̀ yìí ilẹ̀ adúláwọ̀ wa yìí tẹ́ bá ń gbọ́ pé ọmọ kan jáde ó bú bàbá wa Bánjí Akíntóyè ó bú olóyè Sunday Ìgbòho ta ni bàbá ẹni tó ń sọ̀rọ̀ yẹn ǹjẹ́ bàbá ẹ̀ tiẹ̀ nílà parire nílùú ẹ̀yin èèyàn ẹ̀ kí farabalẹ̀ wú ọ̀rọ̀ ẹ̀ lè rí ọmọ MKO Abíọ́lá tó jẹ́ ọmọ tí full blood tí ń ṣọmọ àlè kó jáde kó bú bàbá wa Bánjí Akíntóyè kò ní ṣerú ẹ̀ lè rí ọmọ Awólọ́wọ̀ ọmọ tí Awólọ́wọ̀ bí nínú ara ẹ̀ tí ń ṣọmọ àlè lè rí kó bú olóyè Sunday Ìgbòho lè rí nǹkan tí mo fẹ́ kẹ́ máa mú jáde nínú ọ̀rọ̀ yẹn nìyẹn tó tẹ́ bá lẹ́ni tó ṣerú wọ́n yẹn má bínú òun wá followers ni òun wá nǹkan tí ó jẹ́ ń tiẹ̀ ni lè rí ọmọ Professor Shina Peller lè rí ọmọ Professor Shina Peller kó jáde kó bú olóyè Sunday Ìgbòho kódà lè rí ọmọ bíbí inú Tinubu tó jẹ́ ọmọ kan tí ń ṣọmọ àlè kò lè jáde bú bàbá wa Bánjí Akíntóyè dèpòdépò olóyè Sunday Ìgbòho mo tún fi recent president Nàìjíríà tá a fẹ́ kó òun ẹ̀yẹn mo tún fi ń ṣàpèjúwe fún yín lè rí original ọmọ tó jáde láti inú Bọ́lá Ahmed kó bú bàbá wa Bọ́lá Ahmed gan fúnra wọn gan wọn lè bú bàbá wa Bánjí Akíntóyè wọn lè bú olóyè Sunday ọ̀rọ̀ òṣèlú yàtọ̀ àmọ́ ń sọ pé natural blood so tẹ́ bá rí ọmọ èèyàn pàtàkì tí táwọn bàbá rẹ̀ nípa rere láyé lè rí wọn kán bú olóyè Sunday Ìgbòho tẹ́ bá ti rẹ́ni tó ṣerú ẹ ti mọ̀rú èèyàn táwọn òbí ẹ̀ jẹ́ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá wa níbí báyìí lókè òkun lẹ́niwé ẹ má fọ̀rọ̀ akówárápá bínú mọ́ bọ́lá ń ṣe dáńtì ẹ̀ nìyẹn torí tọ́rọ̀ ìbá ka lára ṣé ẹni tọ́rọ̀ ìbá ka lára ìṣẹ́ tó máa fi bó ìbúṣe bó máa jáde ni àwa á sì tẹ̀lé kí a tún ti rẹ́ni tí ó tún fi wá mọ̀nà mìsáyà tuntun ti dé o á tẹ̀lé ọ tó bá dẹ̀ tàn wá fún ọ lépè torí àwọn kan ti tàn wá lọ àmì mi ò tẹ̀lé wọn torí pé mi ò ń ṣabaramóore jẹ àwọn èyí kọ̀ kọ̀mítì ara wọn láti jà fúnlẹ̀ Yorùbá ni kì í ṣe pé wọ́n bẹ́yàn kan ṣàgírímẹ́ǹtì o so ẹ jẹ́ ká rò ó dáadáa ìwọ tó bá fẹ́ jáde kàńdá dẹ̀ wà nínú rẹ̀ sí ẹni tó bá mọ ìdí èmi mọ̀ ìdí tí gbogbo wọn fi dákẹ́ láwọn ìgbà kan náà torí gbogbo ìgbà tán bá ti fẹ́ take a step àwọn ọ̀tá máa ń dìde wọn máa ń gbógun ó jọ ṣorí gbogbo wa náà ni àti ìkú ọ̀rọ̀ tí ìtàn tá a ṣe ń sọ yìí àti àsọtọ̀ ọdún 10 sẹ́yìn ìtàn tí ó ti jù tán ọdún 4-5 la ṣe ń sọ yìí kàńdá ń bẹ nínú rẹ̀ sí ni a gbọ́dọ̀ kọ́kọ́ farabalẹ̀ ká wo àwọn kàńdá tó wà nínú rẹ̀ sí yẹn confam ẹ má gbàgbé gbogbo etí tó máa gbọ́ fídíò iṣẹ́ rántí pé ìgbà tí mo rí pé fọ́ǹdì ń lọ lóríṣiríṣi lọ́tún lọ́sì tí mi ò understand tí mo dẹ̀ súnmọ́ àwọn ẹbí olóyè Sunday Ìgbòho dáadáa tí mo mọ bí olóyè Sunday Ìgbòho ṣe ń live life ní Benin Republic tẹ́ bá rántí ọjọ́ kan náà lọ́hùn tí mo gbéra tí mo lọ Benin
tí mo wò pé ok jẹ́ ń lọ ṣàbẹ̀wò sí olólùfẹ́ mi bàbá mi Ajìjàngbara wa yìí tí mo wá débẹ̀ position tí mo bá olóyè Sunday Igboho ló ní kí n má sọ fáyàn ọmọ Yorùbá mo wá ní bàbá màá fọgbọ́n ṣe o mi ì lè fi yín lẹ̀ sí condition yìí ló jẹ́ kí n mú account number ọmọ kan báyìí tó ń pè sign up wá ń gbà yẹn ṣé gbàgbé ọmọ wọn náà ní lára ọmọ wọn ni tó ń jẹ́ sign up báyìí ni wọ́n á mú account number yẹn wá tí mo wá jù fún gbogbo ayé mo wá la gbogbo ẹ̀yin ayé lójú pé ok ṣe go fún kinní kan mọ́ máì account number ọmọ yẹn ní ẹ fi nǹkan síbẹ̀ kẹ́ máa fẹ́ mi ní receipt mo máa sọ fún wọn ṣé mo pàtìgbà yẹn ní Yorùbá Nation ti fọ́ mọ àbí àti Yorùbá Nation original fọ́ o but Yorùbá Nation go fund kinní kan gbogbo ẹ̀ fọ́ torí gbogbo especially àgàgà gbogbo àwọn ará diaspora ń bẹ̀ yẹn náà wá wò pé Saheed ó kú iṣẹ́ ọgbọ́n èmi mọ condition tí máa yí wà ọ̀tọ̀dẹ̀ nìkan tí mo ń fi etí gbọ́ ẹlòmíì ó pè mí Saheed mo ṣe $2,000 kan mo ní kán bá mi fún Sunday lánàá mo ní ara sì mọ jẹ́mi jẹ́ tẹ́niyẹn bá sọ̀rọ̀ á sì fún mi lẹ́fídẹ́ǹsì kò parọ́ pé wọ́n dìde ìrànlọ́wọ́ sárákùnrin yìí bọ̀ wọn jẹ́ ó dọ́dọ̀ ẹ̀ ẹni yóò mọ̀ nǹkan kan kò sí lè mọ̀ nǹkan kan oníkálukú fi wá pọ̀ bí ọmọ sàngbà yẹn tán láwọn aggregators ìgbà tí ò ti sí GoFund kinní kan mọ́ táwọn èèyàn ti dáwó sí gúrùpù kankan mọ́ ǹjẹ́ rí wọ́n ta mo mọ̀ kọ́rọ̀ tí mo sọ yẹn máa yí eyín dáadáa ó sì dùn ẹlòmíì dọ́là òun náà ṣe lo ẹnìkan nínú wọn láti fẹ́ gbé mi ṣubú gbà yẹn pé kó parọ́ pé mo gbowó lọ́wọ́ ìyá kan kinní kan iṣẹ́ yẹn náà já torí mo ti ń ṣe business ìbọn online ti pẹ́ táwọn èèyàn sì trust mi dáadáa òun náà ṣe fẹ́ lo ẹnìkan wá ìgbà téèyàn náà wá rí pé mi ò ṣe gbé ṣubú ó sún sẹ́yìn ó rí pé ọmọ ẹ ti ta gbòǹgbò ẹ ó ti strong bẹ́ẹ̀ ni òun ló ṣe dáa jẹ́ káyé lè gbẹ̀rí ẹ jẹ́ gbogbo ìwà tó bá ń wù gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé jẹ́ káwọn èèyàn gbẹ̀rí ẹ jẹ́ ẹ mọ̀ tó bá yẹ pálákùnrin yẹn bó ṣe jáde ńgbà yẹn là bóyá mo ti ṣe àṣemáṣe ẹ mọ̀ káwọn tó kù náà wọ́n máa jáde with the same complaint pẹ̀lú evidence but wọ́n rí pé ó ṣókùnkùn sí everybody pé Saheed àti mọ́mọ́ yìí ti pẹ́ ìṣeré èèyàn bẹ́ẹ̀ ó ti ẹ̀fọ́ ránṣẹ́ ó wá ń já oníkálùkù lára jẹ́ pé Saheed Ire irọ́ ọlọ́run tó bá kọlá tí ń bẹ̀rẹ̀ sí ní ṣàbòsí èèyàn kọ́lọ́run kúkú pa mí ó tẹ́ mi lọ́rùn torí mi ò rẹ́dí àti gbogbo ẹnì kankan sá lọ fowó rán mi ń ṣẹ́jẹ́ ń ṣiṣẹ́ kí n sì jèrè ń bẹ̀ ni mò ń ṣe láyé mi láti bẹ̀rẹ̀ ayé mi torí mo love business gan àmọ́ ṣe bá níṣẹ́ tá à ń ṣe jẹun tẹ́lẹ̀ ká tó join Yorùbá Nation agitators ẹni tó jáde tó ń bú tó náà fẹ́ bú bàbá Banji Akíntóyè ẹ béèrè pé kí ni pa ẹ̀ látara àwọn fámìlì àwọn tó dolóògbé nílé olóyè Sunday Igboho kí ni pa wọn ò ní sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà wọ́n á máa pretend lójú gbogbo ayé bígbà tó máa kó ká wọn lára tọ́rọ̀ bá kẹ́ ẹ lára mú bàbá rẹ àti ìyá rẹ mú wọn síwájú kọ́kọ̀lé wọn lọ́wọ́ àtàdá sọ fáwa pé bàbá rẹ ti ṣetán láti ṣáájú o ìyá rẹ ti ṣetán láti tẹ̀lé bàbá rẹ o ìwọ náà ti ṣetán láti fira rẹ lẹ̀ èmi náà wà tẹ̀lé ọ kò jù bẹ́ẹ̀ lọ wọ́n jáde láti bú anybody ó wá followers ní mẹ́rin wọ́n já ò ní láti jáde bú anybody olóyè Sunday Igboho ṣẹ́ níbo tó bá lóun ṣe mọ́ lọ́la dẹ̀ ẹlòmíì á dìde bàbá mi kò ní bàjẹ́ o tí bàbá Banji Akíntóyè bá dáwọn ṣe mọ́ lọ́la ẹlòmíì á dìde wọ́n tó bá fẹ́ wà dìde wọ́n tó bá dẹ̀ lè dìde wà gbẹ́nu ẹ̀ dákẹ́ kò sẹ́ni tó rán ẹ lé bú torí èbú tó bú àyẹn ò encourage wọn náà kí ló súnmọ́ bàbá Banji Akíntóyè débẹ̀ ní Republic mẹ́rin wọ́n àtàkì bàbá yẹn 3 times wọ́n àtàkì ilé bàbá wa Wọlé Ṣóyínká 2 times wọ́n àtàkì ilé olóyè Sunday Igboho 8 times ẹ ti gbàgbé bọ́ ọmọdé ò bàbá tán àbárọ̀bá àwa ó sọ fún yín ibi táwọn yẹn ti ń jagun bọ̀ tán tẹ̀sí ti fara gbá nǹkan lóríṣiríṣi kò wá ní dè ní káwọn máa wò wọn bí káwọn yà abara mọ́re jẹ́ lórí ọ̀rọ̀ wọn ìwọ́n tó bá fẹ́ bú bàbá Banji Akíntóyè ṣé bàbá tiẹ̀ nípa láyé ẹ mọ́ dolo ṣe yàn lóhun ẹja mọ́ bá bísínẹ́sì wa lọ mo kàn ní kí n sáré wá yanjú ọ̀rọ̀ yìí ni.